ẹ kú dédé àsìkò yìí wẹ̀yẹ olólùfẹ́ iléeṣẹ́ Owutu FM àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Wasiu Alabi Pasuma kí ló ń ṣẹlẹ̀ èní gangan náà ń ṣe àdúrà ogójì ọjọ́ ìyẹn 40 days fidau prayer ti mama King Wasiu Alabi Pasuma onígangan ló ń ṣẹlẹ̀ tí wọ́n ń ṣe 40 day fidau prayer fún wọn ní ilé wọn ṣùgbọ́n àwọn ènìyàn ti pọ̀ wọ́n ti yapa àwọn ènìyàn pọ̀ àwọn aláàfáà náà wà níbẹ̀ tí wọ́n ń ṣe àdúrà lọ́wọ́ níbi ayẹyẹ yẹn bó ṣe lọ náà la ní ká máa sọ fún yín láti lè ṣe Owutu FM ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ fún yín lọ́wọ́ yìí ní òní tó jẹ́ àyájọ́ ọjọ́ tí wọ́n ń ṣe 40 day fidau prayer Alhaja Hadijat Kubura Alhaji Wasiu Alabi Pasuma wọn ò sí nílé ó dàbí pé wọ́n bá àwọn nǹkan kan lọ ni ṣùgbọ́n aláfàlà sọ fún yín pé àwọn ẹ̀gbọ́n àbúrò ọmọ àti ìyàwó wọn wà ń bẹ̀ níbi tí wọ́n ti ń ṣayẹyẹ náà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa tẹ̀lé iléeṣẹ́ Owutu FM bá ṣe máa mú wá fún yín Owutu FM Lagos bá ṣe máa sọ fún yín àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ níbi ayẹyẹ ti ìsìnkú náà àwọn aláàfáà náà lẹ́ ń wò tí wọ́n ń ṣe prayer lọ́wọ́ wọ́n ń ṣàdúrà fún màmá kọ́lọ́run má dúà báyà o àmín. اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم